ká máa ṣoore, ká máa ṣoore, ká máa ṣoore, ká máa ṣoore. Oore lóore wọ́n tó lọ, oore lóore wọ́n tó lọ. Ká máa ṣoore, ká máa ṣoore, ká máa ṣoore, ká máa ṣoore. Oore lóore wọ́n tó lọ, oore lóore wọ́n tó lọ. Bó pẹ́ títí o, bó pẹ́ títí o, bó pẹ́ títí o, bó pẹ́ títí o, ohun tá a bá gbìn là ń ká. JACZZI ọmọlọ́pẹ́ táì orí akànkè wípé oríṣẹ́ mi ò dẹ̀ jẹ́ yẹn ó gbà yìí. Wá kí ló dé tó ń ṣe báyìí, kí ló dé tó ń ṣe báyìí náà? Aláyé ti ń bínú o, bóyá ló mọ̀, aláyé ti ń padà, aláyé ti gbé mi débẹ̀ wípé mi ni mo kọ́ sí ẹ̀. Aláyé ti ń wá ẹ gan, ó ti ń wá ẹ, ó ti ń sọ fún mi wípé lẹ́ni sọ̀la àwọn gbọ́dọ̀ make sure pé àwọn rí ẹ, o dẹ̀ gbọ́dọ̀ lọ sí ibi táwọn rán ẹ kó lọ kó dé. Kí ló dé tó ń ṣe báyìí? A ní kó lọ síbì kan kó lọ bẹ̀ kó dẹ̀ dé, o dẹ̀ ń ṣe yàmàyàmà. Kí ló ń ṣe ẹ JACZZI? Kí ló ń wárí ẹ? Ẹ fẹ́ gbọ́? Jaguar ṣe dandan ni mo ní mi ò bá yín ṣiṣẹ́ mọ́. Ọ́zúlà ni mi o, ẹ mọ bí tí mo ti ń ọ́zù o, bí mo ṣe ń ọ́zù mi ó tẹ́ mi lọ́rùn, eye tí mo rí lórí ọ́zù mi ó tẹ́ mi lọ́rùn. Mo ní mo ò bá yín ṣiṣẹ́ mọ́, mi ò ṣe mọ́. Jaguar tẹ́ bá pè mí mi ò ní dá yín lóhùn. JACZZI wá, kí ló wá rí ẹ? Ṣé o mẹni tó bá ẹ sọ̀rọ̀ ni? Wá JACZZI, àmọ́ rí bẹ́ẹ̀ náà, mo rí kò sí bá a ṣe máa ṣe náà. Ọmọ lẹ́lẹ̀ tá a bá gbé sórí ẹni ó máa padà jábọ́ náà ni ìwọ tó jẹ́ wípé à ń mú ẹ jáde kúrò nínú ọ̀rọ̀fọ̀, àwa clean ni ẹ wá tú ẹ ṣe nítorí ìwọ náà ti ń wọ designer, o ti ń wọ designer, o ti believe pé o ti mọ gbogbo ẹ̀ tán, àbí bẹ́ẹ̀ kọ́? Wá bóyá ló mọ̀, spirit ti ń bínú, spirit ti jẹ́ kó yé mi wípé lẹ́ni sọ́la iṣẹ́ táwọn rán ẹ yẹn kò jẹ́ṣẹ́ náà, kò dẹ̀ lọ pa, kò dẹ̀ dé pa. Ọ́zúlà ni mi o, mo ní mo bá yín ṣiṣẹ́ mọ́, mi ò ṣe níṣẹ́. Ẹ fẹ́ gbọ́? Tẹ́ bá pè mí mi ò ní dáhùn. JACZZI, Ẹ má yẹ kó yà yín lẹ́nu. I no do again, leave me, no call me. Leave me now. JACZZI, JACZZI, ẹ gbà mí, ṣé mò ń lálàá ni? Blackie, ṣé mò ń lálàá ni? Ó rí mi ni, ṣé mò ń lálàá ni? Torí òun náà ti wọ designer. Well done, má worry. Message. Video reply message. Yàrá ilẹ̀ parí. Mo rí mẹ́sẹ̀jì yẹn o. Àwọn ọmọ bíbí mi. JACZZI. Wọ́n bí ìlú ara ẹ̀ ọlọ́dẹ̀dẹ̀ rẹ̀ tarara ẹlẹ́wọ̀n lè dìbò ẹ̀ pé pẹ̀lú bíbí JACZZI. Wọ́n rí mẹ́sẹ̀jì mi sọ pé bíbí. Ó kì í sí wàhálà. Not even like this. To understand.
at the same time fún jacuzzi iṣẹ́ ìgbẹ́ ìwọ nìkan ló lè ṣe lóòótọ́ kan ṣe gbogbo lọ́nà ló lẹ́jà wọn but at the same time wọ́n lè ní kóòdù yẹn lọ́wọ́ náà wọ́n lè jáde náà kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ náà jacuzzi kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló ṣẹlẹ̀ gangan náà jacuzzi ìfẹ́ tó mọ̀ ọmọdé ní kọ́mà ní àlàyé rẹ̀ kò mọ ojú ẹ̀ ètò rẹ̀ ìfẹ́ àyẹ̀fẹ́ gbéṣẹ́ rẹ̀ kò ṣiṣẹ́ rẹ̀ mo fẹ́ kó dì nígbà tí wọ́n bá gbé chess party ó dé kó tá ẹtì sílẹ̀ ó ti lè jacuzzi ó dé chess party jacuzzi lè sọ jù lẹ́yìn lọ mọ tó ń ṣe ó ti ní ẹni bá lè dúró òun ló pẹ́ mi nílé ìtumọ̀ ayára ní ìtumọ̀ ìgbà tí mo ń ṣọ́ láti sọ fún ẹ ní wípé ọpọlọ ìyàwó ẹ̀ ló wà wọ́n lè lórí iṣẹ́ ìrànlọ́gbà tó sì mọ́nà nígbà tó sì ṣe rẹ̀ ilé tí wọ́n pa tí ìwé rẹ̀ dà ètò ẹni táwọn ìjọ ti lè gbọ́n ìgbọ́ pé mo sọ jù bẹ́ẹ̀ lọ ó ti lè ẹ̀yà lọ́gbà. Jacuzzi ṣé ní sẹ́jọ́ lọ ṣe èmi as myself your girlfriend I dey wan invite you Jacuzzi ìwé o tó ṣe wọ́n ní kí wọ́n kú o wọ́n dẹ̀ ní kí wọ́n má kú bẹ́ẹ̀ tẹ̀lé ní ìfẹ́ kí sàárè kó gbèsè ọ̀rọ̀ tí mo ń sọ yìí lóore la nígbà gbogbo ọlọ́gbọ́n ló ń gbé ṣe rí Jacuzzi mi ní kò má ṣe but ìwọ kò tó ṣe. iṣẹ́ ilé yìí mo ti ṣe ó ti gbọ́ pé ìdè lórí ìdòtò rẹ̀ lórí olórí sí ìfẹ́ rẹ̀ ní ayé amúlẹ́ka fẹ̀kan ní ilé mi. Jacuzzi, so you don't want this package? No problem. Ṣé ìwọ ni wọ́n wá ṣe kú? Ó ti mọ̀ pé àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ ogun ló jẹ́ kó tó lógun ní gbóná. Àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ ta ló fi lọ yá ipa. Ó lè ṣe bẹ́ẹ̀ ń jọ́ kí náà lọ. Ogun yá ipa lórí AKALA ipa. Ó ní àgbàrá kan tó ń jẹ́ rúbọ̀ díẹ̀. Ìjára ìjà sí máa ń jà lọ. Ó ní ló mọ̀ bá sí i. Wọ́n ti wáyé pé òkò burúkú tẹ́lẹ̀ bọ́jọ́ lórí kọ́tà àpọ́pá. Ẹ̀yìn èlò oúnjẹ méjì nǹkan ló ń jẹ ọmọ yẹn bá yìí ọmọ yẹn ló máa bà tí wọ́n ń sọ. AKALA wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ ní ìlú dèmí. Yes lórí 96 tí mo kọ náà sáwọn kan tí mo kọ sí ti sáwọn kan tí mo gbèsè láàrin wọn ló mọ bọ́ sí. Ẹ̀rí iṣẹ́ wa jẹlẹ̀ ìfẹ́ ìlú láti bá ká. Ta ló ṣe fún ẹ? Ṣé àwọn àgbà tó gbà yìí náà sọ pé iná orí kì í tóbi ọ̀hún náà jẹ́lẹ̀lẹ̀ báyìí pé ọdún yẹn ọ̀ sùn bí obìnrin kò lè tóbi èyí ìfẹ́ ó máa sùn bí agbára ní ẹ̀jẹ̀.
ṣe òun ṣe bẹ́ẹ̀ náà ẹ̀tọ́ dáhùn àwọn òun ń gbé ẹlẹ́bi lórí gbòkè ìwọ́n lè ṣiṣẹ́ yẹ ó lè wọ́n lè ṣe éyà ó lè lọ́wọ́ ọkọ̀ rẹ̀ pé éyà kí lè gbọ́wọ́ ọkọ̀ ó yẹ kí wọ́n lè ṣe bọ̀wọ̀ ṣe bẹ́ẹ̀ bọ̀ àti fún bẹ́ẹ̀ màá lè kó wọ̀lú bẹ́ẹ̀ òun ṣe gbogbo ẹ̀fọ́ ló lọ ta ìlànà gbogbo mọ́rẹ́ ló lẹ́ta ẹ̀fọ́ tó wà lápá ìjà ẹ̀rọ pọ̀jù rẹ̀ yóò tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ bẹ́ẹ̀. JACZZI o ti ń dọ̀lù iṣẹ́ yẹn o inú dẹ̀ ń bí mi wá ṣé kìí ṣe pé mo ti fẹ́ jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí aláyé tí ń retí pé kò wọbẹ̀ kò jáde kí ló ń ṣe ẹ̀ náà o ti ń fa ẹ̀fọ́ o kò jẹ́ kó rí ẹ pé. Ǹjẹ́ mo lè mọ ìdí tó yẹ jẹ́ pé mi gangan náà fẹ́ kí n wọbẹ̀ yẹn kí n jáde? Kí ni reason tó yẹ jẹ́ pé mi gangan náà fẹ́ kí n carry out operation yìí? Ṣé lè ṣàlàyé reason fún mi? Mo fẹ́ mọ̀. O fẹ́ mọ reason tó fi jẹ́ wípé ìwọ la fẹ́ kó lọ bẹ̀ kó jáde. Ìbéèrè yẹn ò sí lọ́wọ́ àwa tó bá fẹ́ mọ reason tá a fẹ́ ní pé kó lọ bẹ̀ lọ bèrè lọ́wọ́ girlfriend yẹn Vic á ṣàlàyé fún ẹ. Ṣé ó yẹ kí wọ́n ṣerú nǹkan tó ṣe yẹn? Irú tó bá ní omi ló máa ṣẹja jiná. Wàláì mo máa jiyàn gan o. Irú my girlfriend. Wàláì ojú gbà mí ti gan. I was so even surprised that you can do this to me. You of all people. Mi ti believe pé wọ́n ló lè ṣerú nǹkan yẹn. Now, kí ló wà láàrin wa àti AKALA, Spirit pẹ̀lú Jaguar? I want to know what's between you guys. If you don't tell me, or else you will see the other side of me. Now speak. If I don't get you. You still lying. Oh, you're doing it. Oh, you're going to parọ́ ìṣojú mi. Calming down. Baka, why now? Ó mọ nǹkan tí mo lè ṣe o. Ó dẹ̀ mọ nǹkan tí mo lè ṣe o. If you don't speak now, if I can't tell you, what's between you, Jaguar, Spirit, and AKALA? Babe, speak. I know you know something about it, and I want you to speak out. Yes. You can hear me. Hey. Kò sí nǹkan tó fẹ́ wà láàrin wa. Kí ni ìpàdé ìwé tó sí wà mẹ́tẹ̀ẹ̀ta? I don't know them. You still denying this? I don't know. In front of me. Why? Now I know you. I know you very well. I know what you can do. I know you past the way you think that I know you gan. Ajé. Mo mọ̀ ẹ́ ju bó ṣe rò bí àwọn ọmọ rẹ̀ lọ. Now, we'll be here for the last time. What's between you, Jaguar, Spirit, and AKALA? Please calm down. If I did do it, I think I need to shed one light because lóòótọ́ ni èmi Jaguar, Spirit àti AKALA we gathered. Àlàyé bàbá ó ní ìjọba jọ ń sọ kó tó di pẹ̀lú ìgbà yìí ẹ má wọ̀ ọ́ ṣẹ́rí lórí màtá yẹn èmi ló ti ń gbẹgbẹ́ bẹ̀
mo ti sọ wípé tó bá ti ṣe orí ẹ̀ bàbá ti ń bínú wípé kò ní ṣe orí ẹ̀ mọ́ àlàyé ọ̀ṣù. Èyí ò kí ń ṣègùn ohun tí mo lè kàwé. Èyí ọ̀tọ̀tọ̀ lọ̀lọ̀, ilé ọ̀tọ̀, ilé ọlọ́pọ̀ torí ọ̀tọ̀tọ̀ lọ̀lọ̀ má tẹ̀lé òṣìṣẹ́ ní pọ̀ǹtọ̀. Bọ́ọ̀lù sọ̀rọ̀, Akala kí ló ṣe ẹ̀? Kí ló ṣe ẹ̀ yóò rògbò lọ́wọ́ wà ní bá sọ̀rọ̀ ni? Ọba tí wọ́n ti sọ ọ̀dọ́ ọmọ náà, kí ló ṣe ẹ̀? Kí ló gbé nínú? Ara pa ẹ kó pàwọ́ tó yẹ kó pàwọ́ sábì ẹ̀ sọ̀rọ̀ tó sáré sọ ọ́n sì ṣiṣẹ́ lórí burúkú yẹn ni. Akala, Jaguar ẹni yẹn wí àgọ́mẹ̀ tí you comment I will delete you. He said in the 0-0. Sorry. ọmọ wọn ló ṣẹlẹ̀ ó ti yẹ mi báyìí lábá wọn sí máa jẹ́ kó máa gbé higher education ó ju dọ́tà lọ 40 minutes ó ju 60 minutes lọ bí ìyá ìyá máa gbé mọ̀ gbé gbàgbé dọ́tà. Àlàyé kò rí bẹ́ẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ ara sọ́rí èmi àti Akala ó ní ìjọba tó ń sọ kó tó ti bẹ̀rẹ̀ dé òògùn ọkọ tó ń sọ ara wọn bí ìyá alájà èmi ló wà lákàntì ẹ̀ èmi ló wà lákàntì ẹ̀ bí wọ́n máa gbé wọ́n ò kúkú láìsọ̀ Akala ẹgbẹ́ mi máa jẹ́ kó mọ̀ wípé kò sí gbogbo bá mọ́ nínú ọjà mi. tí ó bá ń ṣe wípé iye ọmọdé rẹ̀ ń rìn yóò bá ń fún ọ lórí ilẹ̀ fi sọ fún òun sísè àwọn ẹni kúrò ẹni wọn bá dàmú rẹ̀ mọ́nà. ẹjọ́ kọ́lọ́ bá ti ṣe bẹ́ẹ̀ àgbáyà ní kò jẹ́lẹ̀ àbí kí ilé ẹ̀dánù ó máa mú kọ́ ìyẹn dandan ní fẹ́. tí ajá ń lò tí ẹkùnrin ìtara ní ìwé ajá bá sílẹ̀ ẹkùn lọ́wọ́ ṣe mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni pàtàkì ajá ń ṣàtàkùn ẹ̀pọ̀ ní kálukú máa ṣẹ̀dẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣeré jálẹ̀kọ̀ jáṣan má jáde ti gbé ẹlẹ́sẹ̀ kan eré Akala ní ìgbọ̀ngàn ní ìlú ẹlẹ́gbẹ̀ẹ́. sí máa jẹ́ kí wọ́n mọ̀ wípé iye lọ́jọ́ ó wà ọ́ nì máa sọ Akala máa sọ sínú èdè ó máa gbé oúnjẹ ẹja iye lọ́jọ́ wà ọ́ nì ọ̀rọ̀ bí àṣà ọ̀rẹ́ ìkùnjẹ́ lọ́jọ́ wà ọ́ nì. tó kàn lọ tó mọ̀ wẹ̀yìn kí ló ṣẹlẹ̀ kí ló dé tó jẹ́ ká máa lọ sí ìta lọ kí ló dé. sọ̀rọ̀ ló ń sọ yìí ọmọ bàbá mi jàre wáyé tí ṣe ní wẹ̀yìn akọ̀wé ní ìlàtẹ̀kọ̀ ààrẹ ẹni tí ṣé ṣe pé àlàyé fún wa ní mòjé mùláńdà. fún wa ní mòjé àlàyé ṣúọ̀ ẹni tí a gbọ́kànlé ṣe bóun ló tún ènìyàn aṣọ possible kó fún wa ní wrong information ni kí ló ṣe tó ń sọ̀rọ̀ báyìí náà jẹ́ ká máa lọ́nà. wà á ọmọ bá a jẹ́ kí kòkòrò yé ẹ sórí mo tí mo fẹ́ sọ̀rọ̀ yìí fún ẹ kì í ṣèlú kì í ṣàná tí ò bá nídìí òbí kì í jẹ́ kó mólú èdè má jẹ́ kó mólú adébẹ̀ fún makọ̀ nílé wọn tó yẹ ń sìn wà báwo la ṣe máa ṣiṣẹ́ tí àlàyé kàn máa wà lé ó kàn máa ṣe kí ni máa ṣọ̀bẹ́ àwa tí màmá sáré afẹ́ máa gbára gba ọta ìbọn a máa fara gbọ́ta ìbọn kí ló ń ṣẹlẹ̀ náà. lóòótọ́ orí yẹn sọ èmi náà ti máa ń wò pé lórí ọ̀rọ̀ yẹn ká wá solutions ṣùgbọ́n jẹ́ kémi sọ fún ẹ o ẹ̀yẹ ilé lèmi o ẹ̀yẹ ilé òdẹ kì í bá onílé jẹ kó bá onílé mu kó wá di ọjọ́ ọkú kó yẹrí o ẹ̀mí ò fẹ́ kémi àti ẹ̀ka jọ máa dalẹ̀ o ó mọ̀ pa ní ọmọ lẹ́yìn ṣọ́ra ṣe o já máa lọ síbi tá à ń lọ já máa lọ. sórí ọmọ bàwo bí ní sùúrù tí ẹ ló sọ yẹn jẹ́ kó dúró lọ́tọ̀ sórí Akala ẹ̀mí tí ń jẹ́ yìí mo ṣiṣẹ́ débẹ̀ ní ṣó ti yẹ ẹ̀ ń sìn ìyẹn máa wà lọ́tọ̀ oníkálukú dúró lọ́tọ̀ èmi mi lè gbà fún mọ́ bó ṣe wà ẹ jẹ́ kí yẹn ṣe kí ni kó máa ríǹgì lórí ẹ mi ti sọ fẹ́ni tó bá yí ẹ̀rọ lòun ẹ̀yọ́ mọ́ bá ẹ jẹ́ ká. já máa lọ mú mọ̀ mú gbà já máa lọ jàre ìyá nìkan ló ń bí ẹ já máa lọ. ọ̀gbẹ́ni ẹ̀sì ó máa ń ṣẹlẹ̀ sí.
ọ̀gbẹ́ni ọmọ Ìgbò kò sọ ọmọ Ìgbò náà tó ń ta ṣúgà o èmi ò tí ì rí ọmọ Ìgbò tó ń ta ṣúgà èmi ò rí kò lè sí gbogbo èèyàn tó sì lọ́mú kò lù ẹ gbàgbà àlàyé àlàyé ọ̀gbẹ́ àti àgbẹ̀dìgbẹ́ gbogbo yẹn tẹ̀lé nǹkan bá wọn kéwì ní pé wọ́n tó fi dára yìí ẹgbẹ́ alẹ́kṣọ̀ bá ọmọ yẹn kakọ́ ọdún náà wọ́n gbọ́dọ̀ pín sójú ogun o ẹbí lọ́wọ́ náà jù kí wọ́n tẹ̀lé wọn sójú ogun ẹbí wọn bá ti rà àlàyé Jaguar àlàyé Jaguar àlàyé bá wà Jaguar oya pẹ̀lú ohun tó sọ yìí máa wọ ìjà máa ya sáàlì fún máa ya ẹsẹ̀ máa ya ẹsẹ̀ fún ojú ọ̀gbà tí wà òkè àwọn tí wọ́n ti já sí ìgbà wọn aláriwo àwọn kíni kí wọ́n láriwo ọgbà tí tó tóbi o ẹgbẹ́ la tẹ́lẹ̀ àwọn ìlú àwọn ìlú ẹgbẹ́ la tẹ́lẹ̀ àwọn abẹ́rẹ́ ti gbà wá abẹ́rẹ́ ìgbàdí ẹ̀ bá ètò yọ ọ̀rẹ́ bíbí akéré ni Hello. Wọ́n mú tí wà ní orí highway ẹ̀ náà. Alright, máa gbé sí junction ẹ̀jẹ̀ gbà. Ẹ̀dẹ̀ ń gbà sí ta. apariwo Jásùwàdí náà ló kú. Ọ̀rẹ́ tún sí. Olùjú tí mo ní ẹ̀ tí ìdúró. Kọjá àgbẹ̀ntàkà èyí lọ́dá ta ló tó ìfọ̀kọ̀ pé yọ̀gbọ̀dà ọmọkùnrin tó kù lọ́wọ́ gbàgbé ká máa fi ní títì nígbà yẹn adódèrèpọ̀ ó sọ̀rọ̀ àdìgún ní tí ò lè kọ́wọ́ ìjọba máa lè. ó lè sọ fún pé ṣé orí ìdá èjò yìí ó máa padà dàgbà ní àdánwò yìí ló wá rí lónìí nítorí tí àwọn ọmọ tó ń rí ìmọ̀ tí wọ́n bí bàbá ṣeré wọ́n bí ìyá ṣeré ó dẹjọ́ kó àwọn tẹ̀lé ìyàwó ní sáré bàbá jésù àjàrà ọmọ lẹ́yìn kan lálẹ́ yìí wọ́n jẹ́ ìlera tí ò jẹ́ ìláyé tí wọ́n máa bí wọ́n ọdún sì kọ́ ẹ̀ sọ́dọ̀ fún ìgbà sọ̀rọ̀ máa gbọ́ ẹ̀jọ̀ bẹ́ẹ̀ mọ́ mi. tí bá ti gbẹ̀rù ti bẹ̀rù rẹ̀ àyẹ̀sì ṣé o ti tẹ́lẹ̀ ìyàgbá ẹ̀ kó máa bọ́ bí láyé àti àlàáfíà ẹgbẹ́ àwọn spirit máa ń láti sọ ẹ́nu gbogbo ẹ̀kọ́ èèyàn nínú lè fi fi òpó ẹ̀ ránṣẹ́ sí ẹ̀kọ́ spirit àkàlà ó máa fi bọ́ lára. Sísí sáwọn kan tí mo kọ láì sáwọn kan tí mo jẹ̀ṣù láàrin wọn.
pa rẹ̀ pàṣẹ ẹ̀ka rẹ̀ bẹ́ẹ̀ ni ló dá kí. ìwà wánà ẹ̀ka ọ̀sà ṣé orí mi ò ní pípẹ́ láti bẹ́ẹ̀ sọ ohun tí mo sọ náà mo ṣe máa sọ. ṣé onímọ̀ ọ̀nà mẹ́fà pé pàṣẹ àbẹ̀rẹ̀ dọ́fà tí ọlọ́pàá pèsè rẹ̀ tí mọ́nà wá kó ẹgbẹ̀fà àti ìrẹ̀pà mẹ́fà lọ́pọ̀ lọ́pàá ó lè bá gba ẹ̀fà padà. ṣé mo máa ń gbẹ̀rù àkọ́kọ́ nínú àkàlà ẹ̀fà ìní àkàlà láì tí mo kọ́ sí sísá ọ̀kan tí mo lè ṣe. Orí tí ẹ̀gbọ́n ẹ̀yẹ spirit tí ó wà fún mi lówó mi a máa ní í ṣe àṣàrà ẹ̀kọ́ oníṣẹ́ rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ajé mo bí ọmọ ọmọbìnrin bọ́dí ṣeré lórí mi ṣe sáńlé tí ẹ̀gbọ́n spirit tí ó wà fún mi lówó mi tó máa jẹ́ra sí tó máa jẹ́ra sí lè wà. Ó ti rí ẹ̀ ọmọ tó mo láìkí ẹ̀ káwọn bẹ́ẹ̀ ṣe pé mo láìkí ẹ̀ ìwé àwọn ọmọ tí mo rán lọ sí ètò yẹn wọ́n máa nù ẹ́ báńpá ṣe ju kóbákóbá ẹ̀mí ti máa bọ́ lára ẹ̀ torí ẹ̀rọ ìṣe ìfẹ́ spam dání. Wọ́n ti gbé fáàmù dáadáa bó ti lè máa ṣe kíni kí lè máa pọ̀ ń pọ̀ fún ẹ̀. Àwọn tó bá ti sìnkún díẹ̀ òrẹ́rì díẹ̀ ọdún máa bọ̀ yàrá díẹ̀ ẹ̀kọ́ tó pọ̀ máa dá méjì áàtì ó ti rí ẹ̀ ìmú àláìkí ìwé ìjàlẹ̀ kó jásán. Àwọn tó bá tún jà kó máa lẹ̀ kí wọ́n tó ọ̀pọ̀ sọ̀tọ̀ bẹ́ẹ̀ sí ìlú ṣé ló ti ìpàdé ṣe ó pé ìlú bẹ́ẹ̀ sí yóò sí ẹ̀ nígbà àgbà ìdíje sí ìjẹ́ akọ́lé ọmọ ọgbọ́n ẹ̀rọ ló bá fún èdè tí nínú ara mo láìkí ẹ̀ gan ká níbo lè ṣe pé mo láìkí ẹ̀ lẹ́yìn tí pa lápáná. àmọ́ tó bá ti jà kó máa wẹ̀ àbẹ́ mi kì í lè ṣe tẹ̀ torí ìdíje kan àkàlà ìmọ̀lẹ́ kò gbọ́ ẹ̀. Àlàyé ẹ wò nípa ọ̀rọ̀ àbúrò yín tí AKALA kidnap yẹn èmi ò bá ní kẹ́ má rò ó ẹ má lọ rò ó Àlàyé ẹ pọ̀ létí gan ẹni tí ò mọba ló ń fọba ṣeré bàbá ńlá kọrinpọ̀ yálà jẹ ẹni tó bá mọba wọn ò bí dá onífẹ́ bá ṣeré irú wọn máa wo ọ máa pẹ́ ní túbú nì Àlàyé èmi mọ̀ ní mi ṣe wọn ò bí mi kú kí n fi ń ṣe Àlàyé mi ṣe rí ọ̀rọ̀ yẹn ẹ má lọ rò ó ọ̀rọ̀ AKALA bí ti ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń ta máa yàdá tì wọn ò bí ikú kò sọ́ṣẹ́ tó fẹ́ fi wẹ̀ tá à ní morúkọ ọṣẹ tó fi wẹ̀ Àlàyé má rò ó Àlàyé mi I dey think something o mo ń ronú nǹkan kan mi ìwà mọ̀ bóyá tí n bá sọ fún yóò máa work Àlàyé ọmọ wèrè kan tó lọ ń ta pure water ta gúgúrú ta everything nínú odò yẹn tó ń ta Pepsi ta gálà yẹn ta múngbà yẹn ẹ ṣe jẹ́ ká blend bọ̀bọ̀ yẹn ojú líle wà lójú ẹ ọkàn gíràn ó wà lójú ẹ tá bá blend Àlàyé yẹn akàn jẹ́ kó wọlé sí AKALA lára ni ọlọ́wọ́ máa wọbẹ̀ ó máa jáde a máa train ẹ̀ a lè wọbẹ̀ a lè lọ gbàbúrò yín jáde. Jaguar. Àlàyé mi. ọjọ́ òun tí ara ti sọ pé ọmọ tá a rí nínú hold up yẹ tó ń ta pure water tó ń ta gálà ẹ̀ Àlàyé mi.
ní ìpè ká blend. Àlàyé mi tá bá blend ọmọ yẹn wàláhì tàláhì ó ṣú ọ̀fun 100% tá bá kówó lé a máa gain ẹ̀ ọlọ́run ká blend yẹ. ọlọ́run a máa gain ẹ̀ gan. n fi replace olórí burúkú yẹ. Ajé ó yá Akala a jẹ́ kó o mọ̀ wípé yes ọ̀ kí n fi tiger generator kí n fi run party sọmọ náà èmi spirit mo sọ̀rọ̀ àjọ̀nú gangan. ajé Akala a jẹ́ kó o mọ̀ wípé àálọ́mù yàtọ̀ sókúta. ọlọ́run ó yàtọ̀. ayé education ó máa yàtọ̀ sí dọ́tà kẹ́. ọlọ́run ó yàtọ̀. 40 links ó máa yàtọ̀ sí 60 links. ọlọ́run máa dé kó mọ̀ pé blue band bọ́tà ni. àdéṣẹ́ Akala. ọlọ́run ẹ kàn fún ṣẹ́ fẹ́ mi gé mi lọ́wọ́ ọmọ ẹ jáde bí máa bá a sọ̀rọ̀ ṣé ní irú iṣẹ́ tẹ ní kó ṣe yẹn irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń sìn Akala bá wọn bí aláya ẹ̀dá bọ̀bọ́ yẹn kàn máa lọ kó ó máa lọ gbé wọlé ẹ̀ mọ̀ pójú líle wà lójú ọmọ yẹn gbogbo bí ọ̀tà tó ń tà nínú kíní ọjà yẹn ó kàn fi ń bojú nì ọlọ́run ọba akákan bírèǹdì ọmọ yẹn ajé ó máa gbọ́ràn ajé Dàgbà. wọ́n ti tó bẹ̀ sí ajé Dàgbà. sọ̀rọ̀ Àṣẹ. Jọ́lẹ̀ gbé fún spiriti nọ́mbà 1 ọpẹ́ o àṣé lóòótọ́ ni Yorùbá bọ̀ wọ́n ní tọ́mọ ẹnìkan ò bá bàjẹ́ ẹ̀ka ọmọ mi kò ní ṣe yànmùyànmù Akala kò ní dáa fún ẹ orí wípé mo padà gba gbogbo àbẹ́tẹ̀ ẹbí ni wọ́n á jọba báyìí bó ti bá sọ fún spiriti ó máa ń jẹ́ bẹ́ẹ̀ ni ìjọba báyìí. mo gbọ́ pé àdúgbò yìí ni Akala ń gbé. Ta ló ń jẹ́ Akala? Èmi ò mọ̀ tó ń jẹ́ Akala o. àwọn kọ́ Èmi ò tó jẹ́ Akala o. ògùn máwọn ń lẹ̀ Ẹ̀bùn ni. 500,000 Akala ni. 500. Àwọn ẹni tó ń jẹ́ pé Akala. Bẹ́ẹ̀ ṣàlùyé fún wa ní gbogbo bẹ́ẹ̀ ni ọjọ́ kọ́ fún wa lówó ní àtẹ̀tẹ̀ owó náà. má fọ máa fún yín lówó kò sọ̀rọ̀ Kọ́kọ́ fún wa ní ẹ̀tẹ̀ owó ìwọ báyìí. ọmọ ẹ tó ń jẹ bẹ́ẹ̀ Ẹ àmọ́ ẹ ṣòwò náà. àti ṣòwò kéré Bó ta bá ti rówó ẹ ti rọ́rọ̀ náà ẹ ṣòwò náà. ìwọ fún ní nọ́mbà ẹ tó bá ti rí kó pè mí èmi máa ṣòwò. Àwọn ṣọ́ọ̀bù rẹ̀ lè ṣòwò fún mi. Pẹ̀lú wà gidi. jẹ́ ń pé aláyé ìròyìn ayọ̀ lílé yìí àjẹsẹ̀ aláyé ibo lẹ wà mo ti ń wá yín ẹ wo ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín o I swear ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín ẹ lè believe pé JACZZI ó náà ti ṣetán láti lọ bẹ̀rẹ̀ láti jáde àjẹsẹ̀ mo fọ́ ńgbà tó sọ fún mi pé òun ti ṣetán láti wọ bẹ́ẹ̀ ọlọ́run mo fọ́ ọlọ́run ẹ̀ẹ̀kan tẹ́mi náà wò ní ẹ̀ mọ́ wò pé ìròyìn ayọ̀ ni ọmọ tó ti dà á láàmú tó náà wò ní lọ́bẹ̀ yẹn ó náà ti ṣetán láti wọ bẹ̀ yẹn aláyé kí ló máa ṣẹlẹ̀ báyìí ibo lẹ wà èmi máa bá yín bẹ̀ yẹn ṣe ibo lẹ wà. ó yára kò ní séwu bàbá mi aláyé mi kò ní séwu àbá bá yín bẹ̀ máa bá yín bẹ̀ sìn ajé sẹ́ ẹ máa rí mi títí ẹ máa rí mi ajé bó ṣe sọ fẹ́mi gan èmi gan fọ́ ó lóun máa wọ bẹ̀ ó máa jáde ọlọ́run ó yára èmi náà máa gbé báyìí sí ẹ máa gbé báyìí ariwo wà níbi tí mo wà yẹn náà. ká máa ṣoore ká máa ṣoore ká máa ṣoore ká máa ṣoore oore lóore wọ́n tó lọ oore lóore wọ́n tó lọ ká máa ṣoore ká máa ṣoore. Kami aṣọre, kama aṣọre, ore lóore wọ́n tó lọ, ore lóore wọ́n tó lọ. Bó pẹ́ títí o, bó pẹ́ títí o, bó pẹ́ títí o, bó pẹ́ títí o,
ohun tá a bá gbìn là ó ká ohun tá a bá gbìn là ó ká a ò lè gbìn lákàfẹ́ ká iṣu a ò lè gbìn ká dẹ̀ fi kálá òrè lóore ọ̀tún lọ. JACZZI ìwé o tó ṣe wọn ò ní kéèyàn kú o wọn ò dẹ̀ ní kéèyàn má kú. Ah. Two plus two is equal to 4. Ọmọ kò sí kí ni mo ti ẹ̀ ń rògbòn látara tí mo kàn ń da brain mi láàmú ni. Wọ́n ti sọ fún mi. Tọ́gbọ́n ní ọmọ ìyá mi 10k dollars ó drop successfully. Kò sẹ́yìn ọ̀nbẹ ọmọ ìyá mi wọ́n lè gbé gẹ̀ẹ́sì. Iṣẹ́ ilé yìí mo ti ṣe náà. Iṣẹ́ ilé máa ṣe ọlọ́ngbọ́. Kí tèmi ti ẹ̀ ń rògbòn. Bọ́ọ̀ lórí ilé ìjà rẹ̀ mo ṣe ilé náà ọlọ́run. Ká máa ṣoore, ká máa ṣoore, òre lóore ọ̀tún lọ, òre lóore ọ̀tún lọ. Ká máa ṣoore, ká máa ṣoore, ká míyà ṣoore, ká máa ṣoore, òre lóore ọ̀tún lọ, òre lóore ọ̀tún lọ. Bó pẹ́ títí o, bó pẹ́ títí o, bó pẹ́ títí o, bó pẹ́ títí o, ohun tá a bá gbìn là ó ká ohun tá a bá gbìn là ó ká a ò lè gbìn lákàfẹ́ ká iṣu a ò lè gbìn ká dẹ̀ fi kálá òrè lóore ọ̀tún lọ. Ẹsẹ̀ tí wọ́n ti lè pọ̀. Ọmọ wo ló jẹ̀sẹ̀ tí ò lè pọ̀? Bẹ́ẹ̀ni tí mo fi lẹ̀ lórí tó kúrò ní. Ó wá sáré lórí padà jẹ̀bi. Òwú. Ọmọ náà wọ gbọ́rọ̀ tí ò ṣòro pamọ́ túlẹ̀. Ṣeré bẹ́ẹ̀ ṣe tó olùṣeré bá kiri ó ti gbà wípé kò sí bí àgbà sì lè pẹ́ láyé tó ẹ̀rọ òkúrò ṣe. Wọ́n jẹ́ dọ́kítà rẹ̀ yẹn kò síbi tó lè sáré orílẹ̀-èdè yìí tí ìyẹn wá ẹ̀kan lábẹ́rẹ́ nípa sọ̀rọ̀ sínú ọkọ̀ bá wà ní lónìí àkàlà ẹ̀ka. Èyí ìka tó kọ láti tó kọ sí ti sáwọn kan padà tí mo jẹ ṣe. Ó lọ wá
jẹ́wọ́ fún mi. Nítorí mo ṣe fẹ́ ṣe. Even your brothers did it. Even will testify it to the soul. I will do so. Ṣé mo lè bá ti jẹ́ lọ́wọ́? Ṣé àfojúsí ìṣọ́ọ̀ṣì gbàgbá ní kan gbé bọ̀ jáde sí i? Ìbí ń fẹ́ pariwo tàbí bí wọ́n ṣe pariwo. Àwọn ọmọ kọ́kọ́ wà ní ilé ìjáwé rẹ̀ ń ta ẹni wọ́n lè jáwé rẹ̀ fún. Àwọn kọ́kọ́ ti pé Buhari jábọ̀ ọjọ́ gbá ìgbọ̀. Bọ̀wálé àfarawé ò ṣeé ṣe, àfarawé ò ṣeé ṣe. Bọ̀wálé tán rán nílé ìwé tó ń rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ kiri. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tìyín máa yẹrẹ o. Bọ̀wálé làkọlé rẹ̀ bó ti jáde wà lórí YouTube. Ìgbìyànjú TV ilẹ̀ ò ti rí wo, àwo tún wò ní o. Bọ̀wálé o. Ẹni àwí fún ọba tí ó gbọ́, ẹni àsọ̀rọ̀ fún ọba tí ó gbà wí ìgbà àfọ̀gbà fi gbà já àjọbó mi mú lágbàdá. Bọ̀wálé. Wọ́n ní máa ṣàfarawé kó má dàbí ẹnìkan kò gbọ́ o. Bọ̀wálé ti ń ṣàfarawé wọn lagi mọ́ lórí. Ló bá gbé kuru jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra. Ẹ̀gbọ́n ta ló pa Bọ̀wálé o. Mẹ́wàá ṣẹlẹ̀ nínú sinimá ńlá yìí Bọ̀wálé. Wọ́n sì Arẹ́gbẹ́ṣọlá ló ṣe ọmọ ilé ìwé. Ẹ wá wo báwọn ọmọ ìṣe ń da skúùrù. Aago tó bí wọn ni wọ́n ń délé ìwé o. Wọ́n ti wọ ẹni tó pa Bọ̀wálé báyìí. Kò láìpẹ́ kan jẹ́ tiẹ̀. Sinimá tuntun Bọ̀wálé. Another 100% comedy extravaganza. Action packed movie ni. Ẹ̀rín àríntàkìtì ní tẹ́ bá wo kọjá bẹ́ẹ̀. Bọ̀wálé. A movie written, produced and directed by Igbiyanju. Starring Don Richard. Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá. Azui Lazarus Igbiyanju. Rúbẹ̀mídé. Adédoyin Elizabeth. Ime Victoria Adénẹ́yẹ. Balógun Adéwálé. Ayọ̀mídé. Ọlás Kitchen. Yandabira. Ancestor Yusuf. Bigo 8. Leo. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá tuntun ìta àpàkọ́lé ẹ̀ ní Bọ̀wálé. Subtitled in English. Ó ti jáde wà lórí YouTube báyìí. Ẹ click sórí Ìgbìyànjú TV kẹ́rìnrún wò. Bọ̀wálé ni o. Àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. Ṣé mo bá pa ẹni ṣé tí bá bẹ́ pa ẹ́ ṣé mo máa mú koríko sùn ẹ̀ dání?